Ṣọ́hàyàkùnlá torí àsìkò ẹ jẹ́ ká tún wò báyìí lára àwọn fáàtẹ̀ ti dárúkọ nísìn ṣé àwọn nìkan náà ní impact lára yín nígbà tẹ́ wà nílẹ̀ Haúsá. So ṣé Al-Amin wà Kaduna ọ̀gẹ́ mo ti sọ fún yín pé bí ìpínlẹ̀ òpin Kánò wọn wà ló fi lọ lè dé sí Kánò so ṣé Al-Amin sì strict àwọn àfáàtà mi tì ní Kánò Masha Allah kẹ́yìn àwọn àfáà dáadáa tí máa lágbára gan àti hadith àti mi so inú wọn Professor Muhammad Kabir Yunus Sheikh Muhammad Kabir Yunus Kaish alágbàlagbà ni Masha Allah àwọn ni wọ́n kọ́ wa ní usulu tafsir àti usulu fiqh yé Professor bí uk ni wọ́n ṣùgbọ́n wọ́n kọ́ àwọn èèyàn mọ́ra púpọ̀ wọ́n fẹ́ràn ẹ̀sìn púpọ̀ wọ́n sì fẹ́ràn àwọn sàbábù púpọ̀ àwọn ò kọ́ Islamic studies ní UK but ilé láti lọ lè bá wọn inú wọn ma wá dùn kan ráwà wọ́n ní báwọn ṣe ráwà ìgbìnà àwọn dùn pé àwọn tán kọ́ kí university gùn nímọ̀ tó bá ipá wọn gbádùn pé àwọn tẹ̀ ń jù sẹ́yìn ẹ̀yìn gẹ́ẹ̀tì ẹ̀ tàrí mushkilatuna annahu yursalu ilayna ahadun pé ẹnìkan tó kàn ṣe parí secondary school pé ẹnu tán kọ́ náà Islamic studies secondary school wọ́n wájú sí wa sóhun lákọ́ ní usulul fiqh ààrí ma ń ná so alòrí bá àwọn náà wà náà wà fàtàn kọ́nà kó sàlẹ̀kùn rẹ̀ wọ́n sì wà láyé wọ́n ti retire ní UK wọ́n wà ní Kogi State University lẹ́yìn tí wọ́n Dr. Muhammad Thani Rijal Lemu Dr. Muhammad Thani Rijal Lemu kanáà yá àwọn afáwà àwọn ní sí professor ní BUK but halkọ wọn ní Kano wọ́n sí halkọ pọ̀ ní Kano ṣùgbọ́n Hausa ní wọ́n fi ń sọ̀pọ̀lọpọ̀ ṣe ìwà agbá Hausa mo gbá Hausa ní mo lè fi jòkó sí halkọ dáadáa Hausa àti halkọ mo gbọ́ àgbọ́gbọ́ yìí ṣùgbọ́n kìí ṣe Hausa làwọn fi kọ́ wa ẹgbọ́n mi halkọ pọ̀ tó jẹ́ Hausa but halkọ tí yí tán kọ́ wà yìí Professor Muhammad Thani Rijal Lemu àti Professor Kabir Yunus Lárúbáwá